Kí ló ń ṣẹlẹ̀ sí Yínká Quadri o? Mo lérò pé púpọ̀ lára yín ẹ ṣì rántí òṣèré tí ó ń jẹ́ Yínká Quadri. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí o? Ọlọ́run má jẹ́ kí a rí ikú ọ̀wọ̀ọ̀wọ́, kí ikú má ṣe ya ilé ẹnikẹ́ni. Kí ló ń ṣẹlẹ̀ o? Ọ̀rọ̀ yìí ò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ó ti tojú sú gbogbo wa báyìí. Ẹ jẹ́ ká gbìyànjú kí a gbàdúrà fún Yínká Quadri, ká ṣe ọ̀rọ̀ àdúrà kan fún arákùnrin yìí. Lágbo òṣèré la wà, ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé arákùnrin tí wọ́n pè ní Yínká Quadri tí ó ń ṣe fíìmù Yorùbá, òṣèrékùnrin tí wọ́n pè ní Yínká Quadri, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní òun wà láyé, òun wà ní àlàáfíà, wípé kò sí nǹkan kan tí ó ṣe òun o. Ó ní wípé gbogbo àwọn tí wọ́n ń gbé kiri pé òun kú, ó ní irọ́ ńlá ni o, wípé irọ́ tó yàtọ̀ sí òótọ́ ni, tó tún jìnnà sí òótọ́. Ó ní kò sí nǹkan kan tí ó ṣe òun o. Ó ní ṣáká ni ara òun dá. Ó ní irọ́ ni gbogbo wọn ń pa pé òun kú tàbí òun wà lórí àkéte àìsàn. Ó ní kí Ọlọ́run kó má ṣe fi ikú ránṣẹ́ sí ẹnikẹ́ni o. Kí ló ń ṣẹlẹ̀ sí Yínká Quadri? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.